táwọn ọmọ kéde ẹlẹ́wọ̀ ogun náà gbogbo oṣù ni gbogbo oṣù yọmọ kéde máa kéde òun náà sì máa ń fara rẹ̀ sábẹ́ Saudi Arabia tó jẹ́ kọta gbowó abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n Nàìjíríà bíi Sudan yóò kéde rẹ̀ ẹnikẹ́ni tó bá tó wá kéde Lámùdín ilé ìjọba lókè ayàbí ìmáàmù ẹ má tó lẹ́yìn Muhammad láíláí kéde rẹ̀ ẹnikẹ́ni tó bá tó wá kéde Lámùdín ilé ìjọba lókè ayàbí ìmáàmù ẹ má tó lẹ́yìn Muhammad láíláí. àwọn kan ní àwọn fẹ́ pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé àfa àwọn tó jẹ́ mùdírù ilé ìkéwú lásán ó kéde ó ń gbọ́ lókè ayàbí sẹ́wọ̀n ló kéde ni ní mùdírù tí ẹ bá kéde àwọn mùdírù òkú náà bá kéde gbogbo ìlú ọ̀dàrú ìgbìmọ̀ wọn ló ní tí ń bẹ lábẹ́ rẹ̀ tó fi kéde ta ló recognize ẹ̀ ta ló mọ̀ pẹ̀lú ẹ̀ mùdírù ilé ìkéwú lásán pẹ́ẹ́sẹ́pà ọwọ́ ni wọ́n ló kéde fáwọn mùsùlùmí ta ló fi ọjọ́ olórí wa ta ń retí rẹ̀ ta ní wà lórí rẹ̀ ẹnì kan pẹ́rẹ́ náà ní sultan subhanahu rabbika rabbil izzati amma yasifun. ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad kó máa bá àwọn ará ilé ànábì àtàwọn sàhábà rẹ̀. tọ́pìkì tá a mú yìí ajẹ́kọ́jẹ́ pé ìkankan náà ni ó túbà ní jẹ́jẹ́ olóṣè pàtàkì lásìkò táwẹ̀ ó gbọ́dọ̀ sí obstacle láíláí ìdíwọ́ bóyá màmá kàn sí ìdíwọ́ ni àbí àwọn rísẹ̀ míì àgbọ́dọ̀ rí ìdíwọ́ fún nǹkan mẹ́ta lórí mùsùlùmí ilẹ̀ káàrọ̀ òjìrè lónìí tá a jí yìí ìyíkéyìí tí àwọn àfọwọ́ sí tábàrí wọ́n máa pèpè sí before àti ní ìsìn ohunkóhun tó kálukú bá rí wọ́n máa sọ wọ́n máa pèpè sí ọ̀gá tọ́pìkì táfà lè mú bẹnu tó lè ṣe àkólé rẹ̀ ọ̀gá àgbọ́yé ọ̀gá ìmánì ọ̀gá ìgbà fún gbogbo ẹ̀há tí wọ́n bá bọ́ ọ̀ṣọ́ àwẹ̀ wọ́n bọ́ ọ̀ṣọ́ wọ́n bọ́ ọ̀ṣọ́ ẹmọ́ wámà ẹgbẹ́ náà ti tó gbogbo tọ́pìkì tọ́bá rí wọ́n bọ́ ọ̀ṣọ́ nínú Islam lónìí tọ́pìkì mẹ́ta yìí red line ni a gbọ́dọ̀ má sọ a gbọ́dọ̀ má gbọ́yé a gbọ́dọ̀ má lò a gbọ́dọ̀ má dasi a gbọ́dọ̀ má yé wa gbogbo nǹkan ní òdòjúrú gbogbo tá aláṣẹ inú ẹsẹ̀ pátá ní òdòjúrú pátá láyé àti bàtà bá pàdé Ọlọ́run àkọ́kọ́ ń bẹ iná ní ìzù àgbọ́yé ẹ̀sìn ó yẹ ká fi yé mùsùlùmí ilẹ̀ Yorùbá lónìí wípé ntọ́yẹ wọ́n mọ̀ nípa ẹ̀sìn ó sì pọ̀ tí wọ́n mọ̀ pọ̀ yẹ káwọn mọ̀ tí wọ́n mọ̀ àtẹ̀yìntọ́ pé wọ́n mọ̀ àmọ́ wọn ráyè fún níta àmọ́ nípa ẹ̀sìn ó kéré o nílẹ̀ káàró òjìrì lónìí lọ́jọ́ ẹjọ́ pé ẹ̀sìn gẹ́gẹ́ fúnra rẹ̀ nílẹ̀ káàró òjìrì wọ́n lè máa wí fún ọ pé mẹ́gbẹ̀ lérí mẹ́gbẹ̀sẹ̀ lérí tọ́látẹ̀ tí ń wí bẹ́ẹ̀ àtiwọ́ náà ti ń bá sọ ẹ̀jọ́ mọ̀ kankan pa ẹ̀sìn tí èyàn bá gba professor lórí lápòjúwe sí fún engineering lẹ́wà sọ fún yí pé kọ́mọ̀ ka professor yẹn kún lájọ́ títí ń kàwé ọdún mẹ́rin degree bóyá ọdún mẹ́ta masters ọdún mẹ́rin mẹ́ta PhD ẹ̀nà wá tún wá di professor lọ́wọ́ ní ọmọ kàkún sọ orí ẹ̀ tó ń bẹ̀ẹ̀ burú ni ìdí tí wọ́n bá wá sọ pé ẹmẹ́gbẹ̀ẹ́sẹ̀ lórí o ní pé wọ́n mọ̀ fáàbọ̀ ọmọ tá a gbé lọ tí ó fi yẹ kí ègbé sórí sáàdán mọ̀ èyí tí wọ́n bá wá sọ kìí ṣe wá ṣe lẹ́sìn wa àbí bá bá ti ẹ̀jẹ̀ lẹ́sìn wa ìwọ gọ́ọ̀mọ̀ pọ̀ ọ̀gọ́ máa ń pa ẹ̀sìn jòun gan lọ ọwọ́ bá sí o ọwọ́ ń pìrìtì fún wọn pé mẹ́gbẹ̀ẹ́sẹ̀ lórí òun gan gan kọ̀ mọ́ kankan nípa ẹ̀sìn ó sì mọ̀ pé ọ̀gá olódùjú ọ̀nà mọ́ ẹ̀sìn kọjá ẹ̀sìn Islam ó kọjá akẹ́lẹ̀ kọ́ máa bá ọ sọ pé ká mẹ́gbẹ̀ẹ́sẹ̀ lórí kìí ṣe pé wọ́n mú mùsùlùmí sórí ire lásán ara ilé ayé ò ní sórí ire tí ó bá ti sẹ́sì Islam orí ire gbogbo ọmọ ìdé ènìyàn ni ẹgbàgbé wọ́n máa bá lelelelelele ká tó bí àwa yìí ká tó bí wa ló ti wà bẹ́ẹ̀ wọ́n máa bá lelelelele tí wọ́n ní wọ́n mú lọ lé Ifá àbí wọ́n mú lọ odò Ògún wọ́n ní ẹ̀ mú lọ lé Kéwú adẹ́kọ̀ọ́ ni àní tó máa bá lelelele sí sọ́ọ̀sì wọ́n ní wọ́n mú lọ ta ló ní tó máa bá lelelele ta ni máa rọ̀ ẹ̀sìn Islam ni wọ́n ní wọ́n mú lọ lé Kéwú foundation kanu ilé Kéwú foundation kanu program kan project ẹ̀yọ kan náà ẹ̀mọ̀ye project Islam gbé kalẹ̀ ṣé ilé Kéwú kan Islam gbé kalẹ̀ program Islam pọ̀ ilé Kéwú jẹ́ kan bẹ́ẹ̀ ẹmú lọ ilé Kéwú tí wọ́n lè mú wá mọ́sálásí náà bẹ́ẹ̀ bí ẹ̀rọ ilé Kéwú tó wá mọ́sálásí káàkiri mọ́sálásí bá fọ́nsàn kò ṣe ẹ̀kọ́ fọ́nsàn bára bí títà náà bí ṣe fọ́nsàn àtàwọn tó yọ wá lẹ́yìn ànábì tí ilé Kéwú náà sí fọ́nsàn bí títà náà bí ṣe fọ́nsàn àtàwọn tó wá lẹ́yìn ànábì
ẹ bá ti fọmọlé Islam lọ́wọ́ ìkan bí bá tó mọ̀ náà ni jama Islam ẹ bá jama Islam tí wọ́n bá ń rọrùn rẹ̀ èyí tí ọjọ́ máa ya wa tẹ̀blígì tó súnmọ́ wa ń bí lẹ́nu ẹnu tọ́lọ́ fi mọ̀ wọ́n tí wọ́n sì kà kún gbogbo alájọ mọ̀ yìí pé àìmọye lamugbó tí wọ́n ti sọ di ẹni Ọlọ́run ẹni tí èkérun kódà ọ̀daràn tọ́ọ̀gì wọ́n ti rọ̀ ọ́ jamaanu ètò kan bẹ tó jẹ́ jamaanu Islam níbi tó ti gbọdọ̀ máa ń ní ẹnìkan tó ń tẹ̀lé bó ṣe ń bẹ̀rẹ̀ látọjú ayé ànàbí bó sì ṣe yẹ kó máa lọ káàkiri àmì ètò ìwọ́n àti mùsùlùmí bá ti jádànù kọ̀ wá mọ́ sáásí mọ́ ọ jádànù kọ̀ wá lé kí ó mọ́ ọ jádànù kò lẹ́nì kankan tó gbà fún gẹ́gẹ́ bí àmì ìwé àbíkọ́ wà nínú jamaà kan ọwọ́ lọ ráúráúráúráú èrè tí ń bẹ́ ń bi ráúráú níbi kọ́ya tọ́ọ̀dì kọ́ya yahoo kọ́ya kẹfìrí kọ́ lọ sọ́ọ̀sì kọ́kàn máa jẹ́ mùsùlùmí ló kọ́ lásán kọ́ máa gbàgbọ́ kankan irú ẹ̀ ní ẹ máa bá sọ pé ẹni gbẹ̀sẹ̀ lórí náà ló wà kó tọ́ ní kọ́ya ká máa fẹ̀sìn kọ́ya kẹsẹ̀ máa fàjà tá ló ń bọ́ fẹ̀sìn fàjà nítorí pé wọ́n rí wa yí pé a ti ń gbọ́ yé díẹ̀ díẹ̀ àbáwá kan ti ń sọ bó ṣe yóò rí èyí gbogbo àwọn èèyàn tí bàbá yóò lọ́wọ́ ti bá àká ti ń sọ bó ṣe yẹ kó ṣe kẹ́ni níbẹ̀ yẹn bẹ̀rẹ̀ yóò fojú hàn páwa ní iyọ̀ ayé àti oríire ayé kò lé rárá ẹni ọba ní mọ̀ tọ́lágbọ̀ yé júwe fún mi ìlú tó ní fọkànbalẹ̀ tó ìlú wò nílẹ̀ káàró òjèrè bí wọ́n bá fẹ́ mú Ògùn state wọ́n ní crime Ọ̀ṣun state láàrin state mẹ́fà south west crime Ọ̀ṣun state òun ló kéré jù òun náà ní crime ṣùgbọ́n tó máa ń tò wọ́n Ọ̀ṣun kìí ṣe number 1 kìí ṣe number 2 kìí ṣe number 3 kìí ṣe number 4 kìí ṣe number 5 kìí ṣe number 5 number 6 lọ́wọ́ ní south west mẹ́fẹ̀fà Ọ̀ṣun ní crime ẹ̀ ti kéré o Ọ̀ṣun wá níbi 30 local government gbogbo local government yẹn èyí tó ló èèyàn jù òun náà ní Ìwó local government Ìwó local government ní crime ti kéré jù òun ló sì lé èèyàn jù òun náà yẹ kí crime rẹ̀ ọ̀pọ̀ jù gbogbo local government pàápàá ti mẹ́lọ́sùn Ìwó local government ní crime kéré jù kí ló dé òun náà lọ lẹ́sìn jù ní gbogbo 30 local government ẹ̀sìn wá ní al-Islam Islam ń bẹ́m̀bí ó lè mọ́ jìnnà tán kò sí ẹnìkata tó perfect ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kọ́ mọ́ kì í ṣẹgbẹ́ ìdíkata lè káàrò jẹ́ lónìí ọlọ́run fún alọ́ba tí ń pèpè sí Islam tó ń gbógun tẹbọ ọlọ́run fún anírú Sheikh Abaki àwọn bàbá wa lé àmì àwọn bàbá wa lé àrẹ̀kí àwọn bàbá wa Abdulrazak Abraman àwọn àgbà tí wọ́n ṣe máa dákọ̀ pé wọ́n ti lọ àtàwọn tó ṣe máa dákọ̀ pé wọ́n tó ń bẹ láyé dàkátìr ọlọ́run fún aníjẹ́ Islamic security ní tàwọn nìkan ní rọ̀ rẹ̀ tàwọn kan lè jẹ́ àgbà láàrin wọn ẹ̀mọ́yẹ àwọn jàmá ìsìlámù kọ̀ọ̀kan náà làwọn náà gbìyànjú lágbára wọn ṣe mọ́ gbogbo ẹ̀jùlọ jùlọ ibi ni crime ti kéré jù kí báyà náà máa dára bí o kò síjọba ìsìlámù níbi kankan tíjọba ìsìlámù bá tún wá wà sẹ́gbẹ́ ìjọ ìsìlámù lásán lọ́wọ́ tíjọba ìsìlámù bá tún wá wà àwọn àgbàdo gan wọn tọ́ra àwọn abala tó pọ̀ agbára rẹ̀ ọ̀ka láti ṣàtúnṣe mẹ́. Today politics wà everywhere in Nigeria ní gbogbo ilẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀ṣun kọ̀wá Islamic kí ló dé àwọn product àwọn ọmọ tẹ́ kó sí politics àwọn àgbààgbà gbáhùn ẹ̀sùn hàn lára wọn àwọn ọmọ Haúsá wọn máa ń gbádùn àwọn olóṣèlú wọn ju àwọn ọmọ Yorùbá wọn gbádùn tí wọn lọ kí ló dé àwọn ọmọ Haúsá yẹn àwọn politician àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn gbalẹ̀ kí ó kọjá rí wọn gbọ́dọ̀ àwọn afá kọjá rí wọn máa respect àwọn afá wọn èyí pẹ́ Islam lé àwọn politician wọn bí ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tí dá afá àti tó bá fẹ́ lò wọn fún náǹkà nìkan bẹ́ẹ̀ wọn wá bùkátà kan lásán bọ́ọ̀ bá kéwú níbí òní rí politician kan tí ó kàn lọ níbẹ̀ yẹn bọ́ bá parí Kùránì nílẹ̀ Haúsá mo ti rí ọmọ tó kún fún ní 5 million naira pé ó parí Kùránì wọ́n dẹ̀ fún flat kan wọ́n dẹ̀ bá gbéyàwó wọ́n dẹ̀ fún mọ́tò kan wọ́n dẹ̀ sọ fún pé 200,000 naira ní sálárì rẹ̀ tí èkó Mr. Governor kan lọ handle ẹ̀ wọ́n dẹ̀ tó bá gbẹ̀bùn lọ́dọ̀ àwọn sẹ́nitọ̀ àwọn honorable ẹ̀fún lẹ́bùn nígbà wọn pẹ́pẹ́ àdéhùn bí wọn lórí wọn dá orí wọn lé dá lẹ́lẹ́ ẹni bí wọn dá olóṣèlú wọn yọ kò sí kàkà tó olóṣèlú ṣe kò sí nígbà gidi wọn àwọn nígbà tí wọn máa da àwọn ọmọ lẹ́yìn ló kù ní òṣèlú ní ìsìn ọ̀dẹ̀ sí progressive gan mọ́ nígbà yóò tí ìbàjẹ́ tó báyìí ní ọmọ pariwo progressive lọ́wọ́ báyìí bí ẹ ti dàpọ̀ mọ́ra wọn PDP ti bọ́nu APC ti bọ́nu PDP kò sẹ́gbẹ́ kankan mọ́ sẹ́yìn kò dáwọ́ bí wọ́n bá ní progressive wà ó kọ́ ní máa change àwọn yẹn yóò ní sẹ́gbẹ́rì wọn ò ní change ṣùgbọ́n ní ìsìn wọ́n ti change wọ́n ti lọ ọdún ara wọn gbé ẹ̀ ti dàrú pátá ọ̀sẹ̀ tó ṣe pé ní progressive gan mọ́ everybody active ọlọ́nkọ́ ṣàánú wa politics ọ̀dá ọrọ̀ ajé ọ̀dá ìfọ̀kànbalẹ̀ kò sí security education ó ti lọ à ń lé ní kí ẹ dá ẹ̀yà alábòsí ẹ̀dá ẹ̀tú dá lé nígbà tẹ́yìn náà dá nítorí ó dẹ́tí òfin dá òun náà ní pé kí Tinubu ló ní ọmọ dá gẹ́gẹ́ lẹ̀ dá kí Tinubu ló ní ọmọ dá bára ṣe wáyé sí fún Tinubu pé ẹ múra wo ẹ tún ṣe wo ẹ ṣe gbá wo ẹ ṣàwo ẹ dákun tó lè ṣe without you ni sẹ́yìn náà dá ni nígbà tẹ́ ẹ̀ dá ní ọ̀jẹ̀ káwọn tó ti ń darí náà dá
ẹgbẹ́ òṣèlú wo ni àwọn lídà rẹ̀ jápẹ́ àpẹẹrẹ gidi. ṣé ìgbẹ́ mo kàkẹ́lẹ́kẹ́ ní BBC Yorùbá, Buhari sọ wípé ìgbà tí wọ́n lọ àwọn APC lọ kí Buhari lé, Buhari wá ní pé dúkìá tí mo ní kí n tó ṣe ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí president kò lé nígbà mo parí ọdún mẹ́jọ. for your information bó ṣe rí nìyẹn, wàláì bó ṣe rí nù. ṣùgbọ́n ẹ̀rẹ̀ gbàgbọ́ kí ló dé sẹ́yìn dáa ni ẹ̀rọ mi kò possible. jọba mi lè rè pé wáyé tí tààwọn sòṣèlú kàkà kò sẹ́ mú tí wọ́n lọ́sọ̀ dáadáa o àjọ anybody bí òṣèlú ẹ̀dá kan lè sọ pé àwọn là ń bá lọ, àwọn mẹ́ta ní ń bẹ báyìí, àwọn ọmọlúwàbí, ìlérí àtàwọn àmọ́lẹ̀ àṣì kankan. ẹni tá a bá ṣe tiẹ̀ nígbà tó bá dásìkò àwòye ṣe àjọpọ̀ àfẹnukò á sì ṣe tiẹ̀. ẹni bá ṣe tiẹ̀ náà ó ṣe tiẹ̀, ẹ bá ṣe tara lù á ṣe tiẹ̀. bẹ́ẹ̀ tí nítorí àwọn kankan táwọn rí ẹlòmíì lè máa rí àwọn ìsìn sálábòsí ìṣiṣẹ́ ìtarí lára Rauf ọjà pọ̀nlé èèyàn bá máa bínú kó forí lálẹ̀ alábòsí ẹ̀dá mo ṣe wáyé tó bá ní èèyàn mọ̀ náà tó mọ̀ ní á nínú gbogbo politician nílẹ̀ káàró òjèrè lónìí wọn èyí tí ìbàgbé pàdé wà láàyè sọmọbí láìláìláìláìlá wa alábòsí sí bẹ̀rù Ọlọ́run ọ̀rẹ́ lónìí tí bá ń jẹ a máa bọ́kẹ́ ẹ̀jẹ̀ ṣé ẹnu iṣẹ́ ìyọ́ yàtọ̀ sọ́kàn ẹ bá ti ń jẹ nǹkan dasọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ yọ kàn rẹ jẹ́ ó náà lè ní dúkìá o ṣùgbọ́n tẹ̀sẹ̀ nìkan tó kó dúkìá rẹ̀ jọ ẹ sì máa wá káǹtì ẹ̀ káàkiri bí bá ṣe ń sọ̀rọ̀ àkáǹtì tí ó bí àwòkọ Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ máa wà àǹdè òtọ́ ni pé ìgbà tí ń ṣe gómìnà kan gbówó oṣù lẹ́gbùgbò yẹn lẹ̀fẹ̀ mọ̀ mo wá wo kọ́mẹ̀ntì ìgbà tí Buhari sọ pé dúkìá tó ń ní kóhun tó ṣe president ọdún mẹ́jọ kò sì change náà nígbà tó ń parí mo rí kọ́mẹ̀ntì mo ti kọ́ kí n tó máa ka kọ́mẹ̀ntì mo ní àwọn Nàìjíríà ò ní gbọ́ bàbá yìí èmi gbàgbọ́ wàláhì sọmọ lọ́la sí láhìlá wa mo gbàgbọ́ mo wà náà tó tí wọ́n bá pé ẹ̀kẹ́ ọba Rauf sọ̀rọ̀ ẹ̀yẹ kọ́kọ́ lé ní ilé tí ń gbé lọ́sùn lónìí ọ̀ẹ́sẹ̀ kọ́ ni ọdún mẹ́jọ àbí kìí ṣe ọdún mẹ́jọ náà ló tún fi ṣe commissioner of works lẹ́kọ̀ọ́ ilé tó ní lẹ́kọ̀ọ́ méjì náà ni nígbà táwọn kan ní more than 100 ẹlòmí kọ́lẹ̀ tí ẹlòmí ọkọ̀ mọ́ yé tiẹ̀ mọ́ more than 1000 ẹ̀gbọ́n mi ilẹ̀ tẹ́lòmí ní ilẹ̀ àyè tó nílẹ̀ sí ó lé 1000 aláwọn àkàtọ́ kókò sí local government kan ní Lagos state tí wọ́n nílẹ̀ mẹ́ àtìlé tí wọ́n ní dúkìá mẹ́ yàtọ̀ sílé àtìlé ṣé gbogbo ẹ̀sìn rèé ṣé aláàlì ni ó sì jẹ́ ní ọba gbọ́ pọlisí àkẹ́pàdé rí láyé ìpínlẹ̀ èyí tí ó sọ fún mi pé dákùnmọ́ bá ń bẹ̀rẹ̀ ọkọ̀ jẹun wàlìjánà àbí tí ó sọ fún mi wípé àwọn olóṣèlú kó tó lè wàlìjánà ó 99% ní ọwọ́ náà wà ń pèrè ní wàlìjánà wọ́n máa bá ń bẹ̀rẹ̀ kí wà nù wà yẹn ó sì máa ṣèṣe kó n fẹ́ wà nù wà náà ẹ wá rò wẹ́ pé bálẹ́gbẹ́ bá gbé owó náà ẹnìkan gba òṣùn lọ́wọ́ rẹ̀ tó bá fi ọdún mẹ́jọ rẹ̀ kó owó jọ ẹnìkan lè gba òṣùn lọ́wọ́ ẹ̀ àwa mọ̀ ni o kò lè decide ìjọ tí ó ń ṣe Ọ̀ṣínbàjò Tinubu lè ní sí ní ṣe sọ lórí nígbàrí pé èmi ò rò bí Tinubu ó ṣe dáadáa òṣùgbọ́n tó yẹ ká ṣe tiẹ̀ nù fún ààrẹ lómi àbí ẹ̀yin ẹwà ẹlẹ́jẹ́ díẹ̀ ẹwà dídí ìṣẹ̀lẹ̀ àwọn kan ń gbé mú pé mo sọ̀rọ̀ sí Tinubu mo sì máa sọ̀rọ̀ sí gbogbo mo sọ̀rọ̀ tí a sáré gbẹ́ lórí nígbàrí tó ń gbé pọ́ lẹ́sìn ọmọlúwàbí ló sì náwó àkáyè kò lè dìjà tọ́lá mọ̀ pé ẹ̀tọ́ tàwa ni ká sọ ìjọba jòdò ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ kì í sọ̀rọ̀ tí wọ́n máa ń lọ sọ fún èèyàn lágboolé àbí tẹ́lẹ̀ ọ̀dà sọ fún ní kọ̀rọ̀ wọn ọba ti ẹ jẹ wọn ọba ti Tinubu náà jẹ ìsàsílẹ̀ rẹ̀ mọ̀ ń sọ public tí gbogbo kálukú ń sọ ni tí wọ́n yẹ wọ́n gbọ́ tí wọ́n lè má gbọ́ àmọ́ bóyá wọ́n lè gbọ́ látòrí nígbà ìtawà mo sọ pé ara ni aráàlú ṣé kò ní orí ibú ni ẹni tó ní mo sì pé ó ti máa sọ̀rọ̀ sí ṣé ara ò ní aráàlú ni sára ni àwọn ni bára ni aráàlú sára ni àwọn tó ń ní ọmọ wọn mọ̀lẹ́bí wọn wo ni ara ni alẹ́kọ̀ọ́ wọn ṣẹ́kọ̀ àwọn ni adíjọba ti ẹ̀wọ̀n gbogbo tí máa wọ́n ìmí ètò lájì bóyá ní ìsìn ẹnìkan ti kó ní 100 ẹnìkan wá tàtẹ̀ ní 150 yàrá pariwo pé ìjọba rẹ̀ ọ̀dá oní 100 láti pariwo rẹ̀ a sì ṣẹ́nà láti gbàdá tí ń ṣèjọba alágbádá gbogbo rẹ̀ tó fi dáwọ́ Buhari kò ju 200 lọ Jonathan file Ọbásanjọ́ file àbí apariwo Buhari pé 200 pọ̀ bàbá ọdún mẹ́jọ 200 lòdì ayé lọ́dún mẹ́ta ó ti di 800 plus ẹwà ní kámọ́ sọ̀rọ̀ ara sìmẹ́ntì 10,300 sìmẹ́ntì táwọn kọ́ta àwọn tẹ́lẹ̀ 1.5 tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtúnwà tó bá sàtà gbé mókè ọ̀rẹ́ 10,300 ṣe ìyẹn kọ̀yẹ́ wọ́n sọ fún ọ níbi tí wọ́n ti gbọ́ ṣé gbọ́ bá gbọ́ ṣé palliative nìkan ní solution lábá ń sọ òdodo ọ̀rọ̀ ipò wàfà bó ṣe ẹ̀ẹ́dà ń jáde kí a máa sáré yóò ní sùn gbogbo ẹni tẹ́ rí òdodo tẹ́ sọ ṣùgbọ́n ẹ̀yin náà gan ẹ̀yà aráàlú náà gan ẹ̀tọ́ sí àtìjẹyìn ẹ̀yin gan ṣe tá àti kó ònú yà ní ẹ bá ṣe tá àti kó ònú yà ẹ má fààyè gba àwọn ìwà ìbàjẹ́ mọ́ lẹ́ni wíẹ̀ ẹ bá wọn padà sáwọn skul yìí ìjọba ọ̀jẹ́ ẹnìkan ní owó ọ̀jẹ́ ẹnìkan lówó oṣù
àmọ́ wọ́n jẹ àwọn ọmọ wa ní kíkọ́ wọn níwèé fún ayé dáadáa yarí fún wọn lọ́wọ́ ìpínlẹ̀ òtọ́ lẹ́ ń gba sálárì lóòótọ́ ẹ̀sìn gbọ́dọ̀ pa àwọn ọmọ wa náà wọ́n pa àwọn ọmọ yẹn kó sí sùkú kan nílẹ̀ Yorùbá lónìí ẹjọ́ ìsọ̀bí tí wọ́n mọ̀ Ọ̀ṣun yìí tí wọ́n ní tíṣà pé kódà sùkú mi ò ní English teacher ẹ̀rẹ̀ ń ṣèjọba àwọn tẹ́ ń ṣèjọba lórí ẹ̀ka wa kú ẹ̀ndí sọ ìjọba ọjọ́ àwọn ọmọ owó gbogbo àwọn ọmọdé láyé lẹ́nu 90% bí ọmọ wé wọ́n sì ń pàṣẹ wọ́n sì ń promote lórí wọ́n ń gbéwèé olè tó lẹ́sẹ̀ ló ń já àwọn náà ń jà sùkú wọ́n sì ń lé láwọn ọmọdé university kí láwọn ti parí àtàkọ́ àpólí àti college of education àti gbogbo institution wọ́n lé pé káwọn náà tètè parí káwọn wá sí kíni àníyá kan bí sún náà ọmọ ẹ̀ ó náà ò fi báyìí kó bẹ́ẹ̀ mú ẹjọ́ máa kó ó sọ̀rọ̀ bá dúrà lòún ṣe fún ọmọ tuntun ní sàdúrà àkọ́kọ́ náà máa fi wáwò yíwèé wọ́n máa fi yíwèé kọ́ máa di mílíọ̀nù kọ́ máa kó mílíọ̀nù jẹ gbogbo àwọn ọmọ yìí tẹ́ bí náà ń ronú pé táwọn náà bá ti dé bẹ̀rẹ̀ àwọn ilé tí ọ̀tọ̀ sí ilé tí ó gbé ẹwọ náà jáde mọ́ à ń fẹ́ kọ́ mọ́tò tí ó gbé ẹwọ náà jáde mọ́ à ń fẹ́ rà á ẹ sì mú ẹ sì gbàgbé pọ́nlọ́mbẹ lókè ẹ gbàgbé sàárè ẹ gbàgbé ọjọ́ àlìkìyámà ẹ wá ya alábòsí ọ̀wá sáfà àgbọn láàrin yín mọ́ kò sí ẹni ọlọ́ láàrin yín mọ́ kò sí olóòótọ́ láàrin yín mọ́ ẹ wá ń tara yín ẹ sì ti gbàgbé pé ẹ̀dùn wájú ọlọ́jọ́ àlìkìyámà níbi rákùrákù jágbajàgba ibẹ̀ yẹn kọ́lá ti fẹ́ sọ̀rọ̀ ibi àti sọ̀rọ̀ gangan ẹ̀ náà ni mùsùlùmí a ní èdè sọ̀kan ṣẹ́wárí bó ṣe kẹ́nu wó kò wọ́n jọlá rẹ̀ tàbá tí ń sẹ́sì Islam báyìí kẹ́nu wó kò wọ́n jọlá rẹ̀ ní north èèyàn mi ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí o àwọn èèyàn gọ̀ sí o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ gbọ́ yé dáadáa o mo bẹ̀ yé o àwọn ọ̀daràn pọ̀ tí wọ́n lu ọgbà wọ́n lù ní kùmà wọ́n fẹ́ já ẹnu tó kù ní ọgbà yìí tó bá fi lè já mùsùlùmí ẹ máa pààkì ẹrù yìí kò nù lé yín ẹ̀họ́ tẹ̀lé lè gbénu lé yín mọ́ wọ́n ti gbogbo mọ́sálásí yín pa ìyá ọ̀jẹ̀ ségè ẹ mọ irú ìran ìyàwó ní máa jẹ àwọn èèyàn ìyà tó ti jẹ wọn Bosnia tí wọ́n pa wọn lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nítorí pé wọ́n ṣe mùsùlùmí ìyà tó ti jẹ wọn ní Afghanistan ní gbogbo ibi táwọn tòbí ti ráyè kọ́ gbogbo wọlé ìyà ti ń jẹ wọn lọ́wọ́ lónìí ní Gaza kí ló bí ń yá sí àrùlé yóò bí ọlọ́ni tí wọ́n bá ti lè rọwọ́ mú tẹ́yìn òṣèrọwọ́ mú yakunu lakum àdá ń yẹ́sìkọ̀ fúnkún tán bá borí yín tán bá rọwọ́ mú tí wọ́n ní ẹ̀yìn òní yakunu lakum àdá ọ̀tá wọ́n èsì sí yín ó gbogbo tì yín kò ránilọ́sọ bẹ́ẹ̀ ọlọ́ni tí wọ́n yẹ́ sí àrú àlékún tán bá rọwọ́ mú jù yín lọ láyé kò bó fi kún ìlànà ọládìmọ̀ wọn à ní pọ́n ilé máa wọn à ní sọ pé ọmọ Yorùbá kan náà ọmọ Nàìjíríà kan náà wọn à ní wo àdé wọn à ní sọ wọn à ní wo kí ló fi ń sọ wọn máa yàn yín jẹ lọ ni òfin aláwọ̀ ẹlẹ́hà ọmọ ìgbàgbọ́ àtẹ̀sìn ẹgbẹ́ pé ó sì léwà dànù tọ́wọ́ ti mọ̀ pé mùsùlùmí ní ọ̀bá àmọ́ nínú kanú Islam wọ́n máa pẹ̀ gan ni. ṣé bàbá rẹ̀ tún ó fi ògùn alẹ́ ni sọ́há ìyàwó ẹ̀ ni ebi bá sọ ìyàwó ẹ̀ làbídì lásán níbi ẹnu àmẹ́ẹ̀dì ìyàwó lásán níbi ẹnu ó ti ẹ̀ pé ara rẹ̀ ní mùsùlùmí lásán ó ń bí wọn. ní tí máa ń fà bá ní pé tí ọ̀tọ̀ èèyàn bá ti lágbára tó èèyàn wà lágbára àjọgbépọ̀ ò ní rọrùn alágbára ó lo agbára fẹ́ni tí ò ní agbára àwa náà wà gbọ́dọ̀ jọ lágbára wọ́n bá ti ń pè ká máa pè tìyà náà ẹ̀ gbọ́ ó lọ sí wá lè ní agbára òun ó ti fòwárú agbọ́dọ̀ lè padà nílẹ̀ Yorùbá ní sẹ́rí gbàtí àdàrú ọba ní ń darí wá ń bè Sultan ní ń darí wọn lókè Sultan yìí wọn wà fún àkẹ́jù Islam lọ lè bó bá dé lọ́bá ní ọba ọmọ darí mọ́ Sultan náà ọmọ darí mọ́ democracy ló kù tí ó darí láti Sultan wà ó kẹsẹ́ democracy wà lè pé Islam lé tó lè gbìjà Islam àwọn wọn bá kóra wọn jọ sábẹ́ ẹgbẹ́ kan gbogbo tí mo sọ ìtàn 1960 ni ó wọn bá kóra wọn jọ wọ́n bá kọ́ra àjọ sí inú ẹgbẹ́ kan bá pè ní national Islam wọ́n bá ní wọ́n Sultan tó jólì mùsùlùmí kéèbò kiri yóò tó dé wọ́n náà jọ máa darí àwọn sẹ́rí jamaatu national Islam òní ń decide òṣèlú wọn ẹlẹ́gbẹ́ tó bá wà nọ́ọ̀tì lérè mú wọn tó wò pé àwọn mùsùlùmí Yorùbá náà máa wá wọ́n náà wọ́n ní mùsùlùmí kéékèèké kan náà tó ti ń wà nílẹ̀ Ìgbò wọ́n bá tó dábì ilẹ̀ kò jìnà síra wọn bí 70 lè yìí wọ́n bá pè ní Supreme Council for Islamic Affairs ìyẹn wá kó Yorùbá ọmọ Yorùbá ní secretary lọ́wọ́ báyìí tí èyí bá ṣe tí ẹ̀ ń ṣe o ìyá tí ọba ti jẹ́ mùsùlùmí Yorùbá ìyàwó tí ẹ̀ jẹ́ mùsùlùmí ilẹ̀ Haúsá gbogbo tí mùsùlùmí fi tí wọ́n pè ní identity ẹ̀ tí wọ́n máa wò máa lá tàbí jó lórí rẹ̀ bí ìkéwú ó ní ilẹ̀ Haúsá kí ló dé wọ́n kàn wó ìjọba wọn àmọ́ wọ́n dá structure padà wọ́n wá sọ di bí unity bí ẹgbẹ́ yẹn wá protect wọn bí ìjọba Islam ṣe máa ṣe kéde o bẹ́ẹ̀ nílẹ̀ káàró òjò ìgbà tí wọ́n ṣe tiẹ́ wọ́n bá mú foundation méjì wọ́n bá mú institution méjì péré àáfà àti lè máa mú àáfà àti kéde o lè máa mú wọn wá fọba darí ẹ̀ lẹ́yìn rẹ̀ àáfà àtẹ́wé pé ẹ̀ ṣe jihadi rí àáfà àtẹ́wé pé ẹ̀ láàfin àáfà àtẹ́wé pé ẹ̀ ní authority administration ẹ̀ ní administration kan tọ́jú authority ti ń darí mùsùlùmí nígbà yẹn wà tó wá jà àáfà tẹ́ẹ̀jẹ̀ gbogbo tẹ́ẹ̀jẹ̀ ẹ̀ bá tó pa àyíṣà bí ọba
àwọn bàbá tó wò lè ṣe fọ́mọ̀ ṣẹ̀bọ̀ tó gorí ìpè rí wọ́n tó gorí àga òṣù ọba náà lẹ́ka àròjèrè kọ́lá tó náà wò yọ wọlé ọ̀tọ́ ó ní ètìtì láti ọ̀tàn àbí àfihàn kò lè darí ilé mọ́mù kò lè darí ilé ké kò lè jẹ́ representative fún àwọn mùsùlùmí àwọn náà ní ìdí authority tíá authority ti ń bẹ láàfin àwọn ẹlẹ́bọ lọ́ba mu àwọn náà wà ní tíá ẹgbẹ́ mùsùlùmí á ní tíá lọ́tọ̀ yàtọ̀ síbi tí ọba bá ti change gbogbo ẹ̀ tó wá change sí Islam bí Ìlọrin Islam pọ́nbélé àwọn àlàbẹ̀ tí ọba tẹ́lẹ̀ yá bẹ́ ti ara ṣe lọ́tọ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ pé Yorùbá mùsùlùmí tí ò ní sẹ̀ríà court Yorùbá Hausa tó ní sẹ̀ríà court structure wọn jẹ́ wọn ní sẹ̀ríà structure wọn jẹ́ wọn jàǹfààní zakat structure wọn jẹ́ wọn jàǹfààní politics nílẹ̀ káàró òjìrì àjàǹfààní politics kí ló dé ẹnu wò kó a ní structure tó lè mẹ́nu wá kó ẹlẹ́ẹ̀dá ẹgbẹ́ àwọn lèmọ́mù lẹ̀ àti ẹgbẹ́ àwọn àfàṣẹ́ ibi tí mùsùlùmí sì parí sínú ìyẹn lọ́pàá pé bàtí àjẹwọ́ dáadáa bí ara di 2020 sẹ́wọ̀n pé àwọn èèyàn wọ́n pa mọ́sáàsì sẹ́gbẹ̀ kan wọ́n parí clearance lẹ́gbẹ̀ẹ́ kan tó pé ilé ìkẹ́ àti mọ́sáàsì agbára wọn ọ̀ka ń tẹ́ èbò dálẹ̀ agbára wọn ọ̀ka operation church agbára wọn ọ̀ka operation àwọn evangelist tó ti fẹ́ mọ̀ sọ́gbọ́ àwọn ọmọ mùsùlùmí kiri yó especially through school ìyẹn ni wọ́n fi lọ dẹ́ ẹgbẹ́ Ahmadiyya alẹ́ káwọn bàbá wa kan tó rò pé Ahmadiyya yìí òun gan àtàwọn ìbò kankan náà jọ ni wọ́n bá fún àwárù yọ àwọn ẹgbẹ́ Islam tó máa ń fa yọ àwárù nàwárù ìnáwó ìdílé kẹ́dẹ́kàdélé àwọn lọ́wọ́ àgbà wà lẹ̀ lọ́wọ́ sísọwádìí kiri yó through school wọ́n bá wà lọ dá school lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe pété lórí Islam bẹ́ẹ̀ ni wọ́n ń gbé ẹ̀jọ́ àbẹ́kọ́ni kèé ṣe mọ́sáàsì àti lẹ́kẹ́wù àbí ṣe bá dòjé ṣé wá rí àwọn ẹgbẹ́ yẹn tó bá dá mọ́sáàsì lẹ̀ báyìí mọ́sáàsì wọn máa ń fọ́ọ̀sẹ̀ ju àwọn mọ́sáàsì ń bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá ní mọ́sáàsì àwárù yóò fọ̀ jíṣẹ́ ju àwọn mọ́sáàsì ìlú lọ ẹ bá rí ti nà wárù ẹni tí wọ́n kọ̀ tí ó tó fáìn wọ́n tó fi ètò sí àbí mísánárì àwọn ìgbìmọ̀ àwọn ẹgbà ètò wà ní abẹ́ẹ̀kọ́ni kò sí báyìí lóòkè kò sí báyìí ní mọ́sálásí lónìí ẹyọ kan tó kọ́ fara jù tó sì wíìkì jù òun náà ní rọ́bìtọ̀ wọ́n gbàgbà sí kọ́lá wà láyé àti ẹ̀tọ́ jáfà ní mùsùlùmí kò sí jẹ́sì a máa dé Àbújá tó wà jáfù Yorùbá mùsùlùmí àṣeyọrí àrísí kọ́lá lójú orí bẹ́ẹ̀ báwo ni wọ́n láti kúrò yìí ọ̀rẹ́ bí àti òsì mùsùlùmí kò tí ì sí susan kan tó kọ́ fa wa bí Supreme Council for Islamic Affairs àti Jama'atu Nasir Islam bí wọ́n ṣe represent àwọn mùsùlùmí náà tiẹ̀ síbẹ̀síbẹ̀ nígbà tá a ti ní Supreme Council for Islamic Affairs Supreme Council for Islamic Affairs tọ́mọ Yorùbá ń jẹ́ secretary ń bẹ̀ lónìí àti Supreme Council for Sharia tọ́mọ Yorùbá ń jẹ́ president lónìí àwọn council yẹn táwọn Haúsá dálẹ̀ táwọn jọ ń ṣe olólórí wa dé ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kábà sọ pé olólórí mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ sọ pé olódò ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yàmẹ̀yànú ṣé ìbòdì ìrùlé kéwú ní òkè lórí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá àbí bàbá mọ́sálásí wọn àbúlórí ìjọ tiẹ̀ ká ló tó bẹ̀ ọba lálẹ́ èèyàn ẹ̀ sì fẹ́ gbà fọ́bá ẹni wọ́n tẹ̀lé bá fún wọnú ẹlẹ́dẹ̀ẹ́ gbà fọ́bá ọba ní máa darí ìlú foundation tí máa wà lábẹ́ authority onílé èké wà ní onílé èké mọ́sálásí náà imam abẹ́ authority náà wà mufti abẹ́ authority kọ́ọ̀dí abẹ́ authority àwọn foundation support abẹ́ authority ni ó wà ẹ wà ní mú kanu ọ̀gá ẹ̀rọ ọmọ darí ilẹ̀ Yorùbá ẹ wá ọba lọ tí ó darí yín tọ́lá ń bá sì wà yóò lóhun represent sultan ni láì jẹ́ bẹ́ẹ̀ àmì gbàfọ́bà náà tọ́lá ọ̀kan láyàká wà orílẹ̀-èdè ọkàn tí ilẹ̀ Yorùbá ti dorílẹ̀-èdè mi hàn àwọn àwọn ọba tó jẹ́ mùsùlùmí tó lè léde wa àìmáàmù wọn kọ́ ló lè ìbú wa ó tún lè má jọba bẹ̀tà wà dákásù kankalẹ̀ dáàmà tó pé ẹ̀tọ́ bá ti darí náà àmìíràn lè mọ̀ mìíràn ọba náà nù olórí gbogbo àwọn mùsùlùmí nù kò sí yẹn bí wọ́n ti wá ní Supreme Council tàṣì ní Jama'atu Nasir Islam ẹ̀já máa tàá wà náà pẹ̀lú àwọn gáàsì ayé ti àgbẹ̀kọ́ ni àwọn náà ń kéde oṣù tá à ń lò ẹnikẹ́ni kò sí àfà náà ọ̀rẹ́ sílẹ̀ mọ́mù náà nílẹ̀ káàró òjèrè tó ní authority àti kéde àwẹ̀ fún wa gbogbo ẹni ọba kéde bẹ́ẹ̀ wọ́n sì yẹ lọ́nà ni àdàbàbọ̀ ìmọ̀ lukó àìlèmọ̀ ìlànà wọn ní Saudi ti rí sísàdí bá rí lèkún lè bálàdé òròfì àjọwà kò sí ìlú kan tẹ́lẹ̀ wọ́n jọ papọ̀ tí dárí wọ́n jọ papọ̀ tí è ní ibi títí máa ń rọ́sù tiẹ̀ káàtó dé jẹ́ àmbé Egypt mẹ́bẹ̀rún tí Egypt ọba ti Saudi mu bó wà lẹ́yìn kan ó fẹ́ gbóǹbì lẹ́yìn àti Saudi rẹ̀ retí Saudi kọ́lá retí oṣù tọ́ọ̀n lájọ́ ń lo country kan náà abẹ́ẹ̀kọ́ni òun ni kó kéde á sì máa lò ẹ ti gbọ́ gbé tí sùgbọ́n bá ti rí ó sì lè tòkè fẹ́ rí ó ní gbìmọ̀ èdè ẹ̀ṣẹ̀ oṣù kan ní máa wá gbogbo oṣù ní ọmọ wá ní ọmọ kéde ẹlẹ́wọ́ gbìmọ̀ wọn gbogbo oṣù ní ọmọ kéde òun náà sì máa ń fara rẹ̀ sábẹ́ Saudi Arabia tó jẹ́ ìkọta gbówá abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n Nàìjíríà bí ìsùtọ́ yóò kéde rẹ̀ ẹni káàdì tó bá tó wá kéde bẹ́ẹ̀ mú dín tó kan ló pe àyàbí ìmọ̀ ẹ̀mọ́ tó lẹ́yìn ọmọ láíláí àwọn kan ní àwọn fẹ́ pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé àfa àwọn tó jẹ́ mùdírù lè ké lásán ó kéde òmùgọ̀ ló pe á ní sẹ́wọ̀n ló kéde ní mùdírù tí ẹ bá kéde àwọn mùdírù òkú náà bá kéde gbogbo ìlú ọ̀dàrú ìgbìmọ̀ wọn ló ní tí bẹ́lá rẹ̀ tó fi kéde tánà rẹ̀ kọ́pínà tánà mọ̀ pẹ̀lú ẹ̀ mùdírù lè ké lásán pẹ́ẹ́sẹ́pà ọwọ́ ni wọ́n ló kéde fáwọn mùsùlùmí tánà fi ọjọ́ olórí wa tánà rẹ̀ tì rẹ̀ tánà wà lórí ẹ̀ ẹnì kan pẹ́lú náà ní sọ̀rọ̀